ṣé Nàìjíríà ń ṣiṣẹ́ àti pé tí Nàìjíríà bá ń ṣiṣẹ́ kí ni àwọn indices tí a máa fi mọ̀ pé Nàìjíríà ń ṣiṣẹ́. Fẹ́yìn tí ẹ̀ ń gbọ́ mi tẹ́jọ́ ọmọ Yorùbá tó bá sọ pé Nàìjíríà ń ṣiṣẹ́ kí ni àwọn nǹkan tí ẹ máa fi mọ̀ pé ó ń ṣiṣẹ́ àti pé tí kò bá dẹ̀ ṣiṣẹ́ kí ni ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ tí à ń campaign fún àti Yorùbá tó wà nílé àti Yorùbá tó wà ní òkè òkun wọ́n sọ pé Nàìjíríà ṣì máa ṣiṣẹ́ ká túbọ̀ fún ní a bit of time. Mo ní ká fún Nàìjíríà ní time. How many more time ní ká fún Nàìjíríà? Torí pé we have been in Nigeria for 64 years gẹ́gẹ́ bí independent tí wọ́n ní àgbàdé 1960. Now, how much more ni ẹ fẹ́ jẹ́ ká fún Nàìjíríà kó tó ṣiṣẹ́? Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Hi, I'm already in my 40, and in my 40 years on earth, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 years ni mo ti wà nínú ayé yìí. And mo rò pé àwọn parents mi tí wọ́n bí mi èyí tó jẹ́ kó yé wa ni pé Nàìjíríà ṣiṣẹ́ only during the western region. How long ni western region fi last? Ẹ jẹ́ ká lọ review ẹ̀. Ọdún mélòó lẹ rò pé western region tí bàbá Awólọ́wọ̀ tó ṣe? Ọdún mélòó ni? Then after the western region, what happened? Kí ló ṣẹlẹ̀? There were many atrocities tí wọ́n ṣe fún àwọn tó ń pè ní citizen ọmọ Nàìjíríà. Lára àwọn atrocity yẹn ni many military coup tó ní ọwọ́ àwọn outsider nínú látara agenda pé kó destabilize ìran àwọn ọmọ Yorùbá. Now, ẹ jẹ́ ká wá fi láti 1960 ká sọ pé everything was messed up. There was a civil war tó lọ fún ọdún mẹ́ta nígbà táwọn Biafra ní àwọn òṣì Nàìjíríà mọ̀. Wọ́n pa èèyàn 5 million. Títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí, ìjọba Nàìjíríà ò tí apologize fún àwọn Biafra tí wọ́n pa níjọ́ náà lọ́hùn. Now, after the war, kò sí stability. It was again coup upon coup. Bí ìjọba military kan bá gbà, ìjọba military ní àtún kick it out. Wọ́n ṣe bẹ́ẹ̀ títí wọ́n wá fi orí àwa indigenous people. Wọ́n fi ń tayò. Wọ́n wá fi tayò títí. Ṣé nígbà yẹn àwa kọ́ assume pé leadership problem ni gbogbo tó ń ràn pẹ̀lú Nàìjíríà. Àṣé tó ń ràn pẹ̀lú Nàìjíríà ó dìkì ju ohun tí àwa ń rò lọ níjọ́ náà lọ́hùn. Àwa kan ọmọ kéékèèké ni wá, àmọ́ tó ń ṣẹlẹ̀. Àwọn òbí wa kàn struggle láti make sure pé wọ́n rán wa lọ sí iléèwé àdẹ̀ṣoríire. Àwọn parents kan ò ní, wọ́n struggle, wọ́n ò rí ṣe. Àwa tí Ọlọ́run wá kẹ́ díẹ̀ tí àwọn parents wa tí wọ́n ní a bit of foresight, wọ́n wá ń wo system yẹn pé àwọn tí lọ àwọn ìlú káàkiri, ìlú máa ń progress ni, kò jẹ́ kó máa deteriorate. Rather than Nigeria to progress, Nigeria was going backwards. It was going backwards. It was declining. Nigeria ti ń decline, kò ń ṣe léni, kò ń ṣe tó bẹ̀rẹ̀ léni. Nígbà tó di in the 90s, there was a bit of hope. The hope ni pé tá a bá lọ ṣe, mo kí gbogbo ìtàn darapọ̀ mọ́ wa torí we only have about 10 minutes and pẹ́ lórí program yẹn. The hope was that pé tá a bá lọ ṣe election 1993, hope 93, ìyẹn ti late MK Abiola, where there will be a better Nigeria for all Nigerians. But àwọn tó mọ kókó pé Nigeria ò kì í ṣe country, wọ́n ò jẹ́ kí ọ̀rọ̀ hope 93 yẹn kó jáde rárá. Rather than the hope 93 to come out, the hope 93 became, something that never happened. Àwọn tó tẹ̀lé MK Abiola níjọ́ náà lọ́hùn, wọ́n faraya, wọ́n bínú pé kí ló ń ṣẹlẹ̀ sí Nàìjíríà? Many uprising ó lọ bẹ́ẹ̀. Ìbẹ̀ni Nàdẹ́kò ti jáde, ọ̀pọ̀lọpọ̀ àwọn different factions of different people. But gbogbo time yẹn, kò sẹ́ni kankan tó ń sọ̀rọ̀ Yorùbá self-determination kan lọ títí. But táwọn èèyàn kan sọ ni pé the current structure tí Nàìjíríà gbé dání kò lè continue until tí a bá restructure. Wọ́n wá pariwo pé ẹ restructure ìlú yìí kó lè ní standard, kí nǹkan lè dọ́gba. Rather than, pé kó ṣẹlẹ̀
rather than kí wọ́n restructure Nigeria, wọ́n restructure torí pé wọ́n mọ̀ pé tó bá restructure ní in the 90s after ti election Abiola tó dàrú, wọ́n mọ̀ pé nǹkan máa dọ́gba, wọ́n wá fi democracy wọ́n tún wá fi ìyẹn wọ́n fi tàn wá. Now bá àtẹ̀ mọ gbogbo tó ṣẹlẹ̀, bóyá ìwọ tó bí ní 1990 o gbọ́ tán in tó ṣẹlẹ̀ before 1990 tí wọ́n bí ẹ, látara pé wọ́n yọ history kúrò nínú classroom nínú lecture tá à ń ṣe ní secondary àti university, wọ́n jẹ́ ká ṣe history. Àwọn tó yọ history yẹn náà wọ́n yọ deliberately torí pé wọ́n mọ̀ pé tá a bá mọ ìtàn dáadáa, ọ̀pọ̀lọpọ̀ èyí tí a fi ń pariwo lénìí àti parí ẹ̀ many years ago. Now àwọn tí wọ́n campaign fún injustice after àtàkùn Abiola, àwọn kan kú nú wọn, bó ṣe máa rí nìyẹn. Any uprising, àwọn kan máa kú, àwọn kan máa wà láyé tó máa lè continue movement yẹn àbí whatever tó ń jà fún. Lára àwọn tó survive uprising yẹn òun ni ẹni tó jẹ president lénìí. Ó wá jẹ president yẹn kò ń ṣe ìjọ kan ni journey yẹn bẹ̀rẹ̀, ìyẹn Jagaban, torí pé after tí Abacha tí ó gbọ́ information pé Abacha máa pa, ó sá kúrò ní Nàìjíríà. Òun ò ṣe dúró sínú Nàìjíríà nígbà yẹn. Tó bá jẹ́ pé ọkùnrin ni, ìyẹn ni Yorùbá ṣe máa ń sọ pé mọ̀jàmọ̀sá la fi mọ akíkanjú. Akíkanjú tó bá mọ̀ jà tó bá mọ̀ sá, ó ṣeé ṣe kó bá ogun lọ. So that means pé Tinubu tí gbogbo yín pariwo ẹ̀ lénìí, tí kò sẹ́ni tó mọ Tinubu rárá ju pé ó wà within the uprising pẹ̀lú àwọn Nàdẹ́kò and he was outspoken láti ṣe gbọ́. Ó dẹ̀ wà lára àwọn tí ó jà pé wọ́n gba ipò tó jẹ́ kí Abiola gbà, wọ́n gbé fún. Gbogbo ẹ̀ jẹ́ kó jẹ́ ẹni tí àwọn Fúlàní tí wọ́n fi pa níjọ́ náà lọ́hùn. Now wow, tí Tinubu wà in exile, exile, exile. Àwọn ò sí on exile for political reason, àwa jápa ni. Àwọn set àwọn Tinubu tó sá kúrò ní Nàìjíríà during that time, àwọn sá kúrò Nàìjíríà on political reason because there were political uprising and political crisis ní Nàìjíríà as at the time. Now ẹ jẹ́ ká wá review àwọn group àwọn Tinubu yẹn. Ṣebí ní tí wọ́n máa expect ni pé after tí kò sí military mọ́, tí the last military dictator olórí burúkú Abacha tí kú pa mọ́lẹ̀, Tinubu now realized that it was time for him to return back home láti lọ bá wọn participate in moving the country forward. But while tó wà ní exile, many meetings, many things ni wọ́n fi ń pariwo Abacha, torí Abacha ò gbọ́n kankan nígbà yẹn. Tó bá jẹ́ pé Abacha ò kú ni, ẹni tẹ́ ń pè ní Tinubu lénìí kò ní tí exist. So agbára ò sí lọ́wọ́ anybody. Ọlọ́run tó dá gbogbo alágbára wà lọ́wọ́ ẹ̀. Kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run dá láyé tí kò lè mú, especially fáwọn tó bá ń ṣe ibi. Just to wind it up quickly, torí àsìkò mi. Tinubu tó wà ní exile yẹn, ó wá ń jẹ́ kó yé àwọn èèyàn nígbà yẹn pé Nigeria is not working and òun ò believe in one Nigeria. Wọ́n lè sọ pé torí bí Nigeria ṣe ń ṣe sí nígbà yẹn ló ṣe sọ pé òun ò believe in one Nigeria. Tinubu returned back to Nigeria. Consultation oríṣiríṣi lọ, ó di ẹni tí wọ́n fà sílẹ̀ fún Lagos State. Even though bá ṣe gbọ́, kò ṣe pé wọ́n sọ fèmí, bàbá Adébánjọ wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn fún mi dáadáa in details torí mo bí wọ́n pé kí ló jẹ́ tó jẹ́ pé Tinubu ni wọ́n fà sílẹ̀. There are things that mo ní láti explain nísìn tó bá dọjọ́ wájú àdé classify ẹ̀, but n tó jẹ́ kó yé mi ni pé Tinubu gangan kan ni the first option to become the first Lagos State governor in 1999. Luck sometimes could be Tinubu became the governor. Ó wá dẹni tí definitely òun àti Ọbásanjọ́ wọ́n jọ ní issue nígbà yẹn. Ọmọ Yorùbá nífẹ̀ẹ́. Kí ni mo wá fi fàyọ ni pé láti 1999 títí di 2025, ǹjẹ́ o lè tọ́ka sí the benefit tó rí nínú Nàìjíríà? Mo ò ní kó sọ nítorí nínú ẹ̀ after tí a gba independent o fáwọn parents wa o, àbí before independent o, ìyẹn kọ́ ni mo sọ o, torí àwa kan ọmọ after independent ni wá. Mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká lọ mú láti 1999. Kí ló dé tí gbogbo àwọn governors tó rọ̀ ní politics, àwọn deputy governors, àwọn senators, àwọn representatives wa, I am not talking about presidents now. I'm talking about the governors, the senators, the deputy governors, whether they were local government chairman at the time, whether they were temporary interim local government chairman, the House of Assemblies ní gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá. Kí ló dé tí wọ́n perform? Kí ló dé tí wọ́n make life wa kó better? Kí ni ẹ̀ṣẹ̀ ká ṣe fún wọn
while they were meant to be our representative, àwọn tí a fọkàn tán, àwọn tí a expect pé nígbà tí a ti padà sí democracy, ó jẹ́ kí a mọ value democracy títí di bí ṣe ń bá yín sọ̀rọ̀. Ṣe mọ̀ pé àìtí lè sọ pé a mọ value democracy, àìtí enjoy ẹ̀. Nígbà tí ẹ̀yin wá ń sọ nísìnyí pé 25 years ta fi ṣe democracy, àìtí ní ọ̀nà àbáyọ. Now, option mi ti wá bọ́ta láàrin méje. In 25 years, àwa rí option ọdún mẹ́rin pé ẹ jẹ́ ká fi Nàìjíríà sílẹ̀, ká dá dúró, ká gba orílẹ̀-èdè, ká gba independent country, ká ní new structure, new independent country. Kí ló ń pè ní country? Yàtọ̀ sí pé àmọ́ máa sọ èdè ẹyọ kan tó ń pè ní èdè tí mò ń sọ yìí. A máa operate currency tiwa, a máa operate economy tiwa, a máa ní passport tiwa. Ẹni tá bá fẹ́ jẹ́ kó gbé pẹ̀lú wa la máa jẹ́ kó gbé pẹ̀lú wa. Torí pé UK ò fún ẹ ní right láti wá gbé ní bíbá. Tó bá fún ẹ ní visa yẹn ni púpọ̀ ní wá convert sí other areas yàtọ̀ sẹ́ni tó bí sí bíbá. Because ìwà àwàtà dé sí ìlú yìí ní 25 years ago, a sọ fún wọn pé a fẹ́ gbé ní bíbá nígbà tá lọ gba visa. A kò sọ fún wọn pé a fi wá ṣọlidé ni àbá fi wá ṣe nǹkan kan ni kó tó di pé àtakú tá a padà lọ mọ́. Kí ni mo fi ń ṣe àpèjúwe ọ̀rọ̀ yẹn ni pé nígbà tí ilẹ̀ Yorùbá bá dúró tán tí à ń sọ pé a fẹ́ fi gba independent country, we would also run a country like many countries around the world. A máa ní cordial relationship pẹ̀lú many countries around the world. A máa ní embassy tó represent wa across the globe. A máa ní institution wa tí gbogbo ọmọ Yorùbá as a citizen àti àjòjì tó bá ń bá wa gbé àti foreigner tó gbọ́dọ̀ respect. Because in my 25 years tí mo fi ń gbé ní UK, I have no other reason than to respect the law, òfin ìlú yìí. Nígbà tí mo ní bíbá ni mo fẹ́ gbé. Tí bá disagree pẹ̀lú kankan, mo ní right láti question ẹ̀. Mo ní right láti ní ìbéèrè. Mo dẹ̀ ní right. Right yẹn is after tí wọ́n ti fún mi ní ẹ̀tọ́ pé mo lè gbé nínú yìí. Now, ìwọ tó pé rẹ ní citizen Nigeria, kí ni ẹ̀tọ́ tó ní as a citizen? What is your right? Ẹ̀tọ́ wo ló ní? Torí pé argument ẹ̀ nísìnyí pé o fẹ́ kí Nàìjíríà pín, but Nàìjíríà ò fún ẹ ní right. Àwa táwa jẹ́ foreigner ní ìlú tí wọ́n bí wa sí. Àwa tí wọ́n fi orí wa sí bíbá. Tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n gbé wa sí, tó ń pè ní Nàìjíríà. Àwa ní better rights, a ní better caring system, a ní better education system, a ní better transportation system, a ní better welfare system, a ní gbogbo nǹkan tí wọ́n ń pè ní ẹ̀tọ́ ọmọ ènìyàn. Wọ́n fún wa ní ẹ̀tọ́ yẹn, even though a kì í ṣe ibi tí wọ́n bí wa sí lélẹ̀. Now, ìwọ tí wọ́n bí sínú Nàìjíríà, kí ló dé tí o ṣe ní right? Kí ló dé tí wọ́n ṣe subjugate? Kí ló dé tí wọ́n ṣe gba right mọ́ ẹ lọ́wọ́? Àti pé kí ni o lè ṣe láti fi gba ẹ̀tọ́ ẹ padà? Ṣé o rò pé tó bá lọ ń ṣe election ìdìbò ọdún mẹ́rin lọ́kàn rẹ̀ kò fi kò máa fún ẹ ní right ẹ̀? Kò fún ẹ ní right ẹ̀ because politician ò respect right yín. Wọ́n expect pé right ẹ̀ yẹn ó ní ṣe pẹ̀lú ayé àwọn. Wọ́n ti mú right ẹ̀ wọ́n ti dé sínú ìgò. Wọ́n di right yẹn láti, I'm not talking about láti in the 60s o, àgbà independent. I am talking about láti 1999. Wọ́n withhold the right yẹn débi pé èèyàn kan pè mí lénìí láti ilẹ̀ Yorùbá. Arákùnrin yẹn jẹ́ kó yé mi pé 8 years ago lọ́mọ òun ti ṣe tán ní university, ó study mass com. Bí ṣe ń bá yín sọ̀rọ̀, ẹ ti mọ̀ tó ṣẹlẹ̀, kò níṣẹ́ lọ́wọ́, ó dẹ̀ ti marry, ó ti bímọ. Ó ti wá di pé bàbá ló ń tọ́jú ọmọ tó yẹ kó tọ́jú bàbá. Ṣé o mọ̀ pé all these are deliberate? Wọ́n mọ̀ mọ̀ ni because wọ́n mọ̀ pé tó bá ti mọ right ẹ̀ wàá máa challenge gbogbo tí ẹ̀tọ́ tí ẹ kò ní, wàá máa challenge ẹ̀. And the first right ni pé freedom. O ní freedom. Kò sí nǹkan tó lè sọ fún mi torí pé títí di wákàtí kò sí ọmọ Yorùbá kan tó ní freedom nínú Nàìjíríà. Your freedom has been restricted. Your freedom has been withheld. Your freedom has been locked up. Your freedom has not been given to you from the time tí à ń pè ní 1999 till date. Now, what are the other options on the table? Torí pé wọ́n ní tíwájú ò bá ṣe lọ, a ṣáà lè padà sẹ́yìn. We were told that Nigeria will be great. Gbogbo yẹn fàbú ni. Kò ní ever great torí pé wọ́n prepare pé kó great fún àwọn Yorùbá. Now, under the leadership of Professor Adebanjo Akintoye, bàbá yẹn wá jẹ́ kó yé wa pé níta lè ṣe ni pé ẹ jẹ́ ká lọ wo òfin kan tó ń pè ní òfin àgbáyé tí wọ́n pè ní self-determination. Gbogbo àwọn representative wa, they are well learned to at least secondary school. Gbogbo àwọn tó ń ṣe House of Assembly yìí, gbogbo wọn lọ ní school sack lọ́wọ́. Èmi dẹ̀ tí wá ní degree, ó ní masters. Ẹ bá ń béèrè lọ́wọ́ wọn. Ṣé wọ́n gbọ́n kankan tó ń pè ní self-determination rẹ̀ láti jọ́tọ̀ ti dáyé?
wọn ò mọ tó ń pè ní self determination àti pé ṣé self determination yẹn ṣé offence ni bá ṣe ń béèrè, ṣé crime ni, ṣé ó da ìlú rú ni, ṣé ó ba nǹkan jẹ́ ni, ṣé ó ń da àdúgbò rú ni, kò da àdúgbò rú. Self determination ẹ̀tọ́ tó sọ pé since tí àwọn ẹ̀yà kan tó wà nínú ìlú kan tí wọ́n ń sọ èdè kan náà, wọ́n ní ilẹ̀ tiwọn, wọ́n jọra wọn, wọ́n lè pètò pé àwọn ò ṣe mọ́ nínú ìlú tí ó ń darí wọn, òun ló ń pè ní self determination. Ìyẹn dẹ̀ nìkan ni ó lè fún wa ní progressive as Yoruba people, as nationalist. But tó bá wá disagree pẹ̀lú ẹ̀ tó náà fẹ́, ó kù sí ẹ lọ́wọ́. Àwa tá fẹ́, ẹ jẹ́ ká múra dáadáa. Yoruba nation, no going back. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.